Lélẹ́yìí tó ń pè ní okra iṣẹ́ tó ṣe lágbára àwọn kan á ríran fún yín pé ẹ má jẹ lá ẹ má jọbẹ yọ mo ní báyìí ni ilá bàbá aláìyọnu tó tó kò sí káyé máa fẹ́yàn kájẹ máa fẹ́ràn yàn ilá tẹ́ bá gbin ilá àwọn àjẹ́ máa ń dì gàrà lọ oúnjẹ ni oúnjẹ tó ń fẹ́ràn jù ni oúnjẹ táwọn àjẹ́ àwọn ayé tó kíní tó ń fẹ́ràn jù ni ṣùgbọ́n ilá tẹ́ bá fẹ́ lò àwọn kan wà o láìké mi o láti kékeré mi wá tí n bá jẹ lá ó máa fi ní ru mi ni mi fi ń jẹ lá àwọn kan wà tó jẹ́ pé ó jẹ́ ó lè jẹ́ kí inú máa ru wọn tàbí kí mi máa ṣe wọn láti kékeré mi ni o kì í ṣe gbogbo èèyàn ẹni tó bá àfọ̀tfẹ́t bó fún un látọ̀sí kó stop ẹ̀ kò bá ara wọ ẹ̀ mu ni tí n bá jẹ lá inú ni o inú abẹ́sẹ̀ máa ru mi láti kékeré mi wá mo fi stop ẹ̀ àwọn ọmọ mi wọ́n láìkẹ́ gan ilá ní ọbẹ̀ ilá tẹ́ ẹ bá fẹ́ mọ ilá fún ẹ̀yọ́nú ẹ máa sè é lásìpọ̀ ni ẹ fi ewúro sí wọ́n á dùn wọ́n ṣe ń ṣe lá wọ́n á pò wọ́n á dẹ̀ ṣe lásàpò pẹ̀lú epo wọ́n gbọ́dọ̀ sọ pé wọ́n ṣe ọbẹ̀ ilá sọ́tọ̀ ata sọ́tọ̀ tí ó ń ṣẹlẹ̀ fọ́pọ̀lọpọ̀ obìnrin mi tọ́wọ́n ọmọ tí ìyàwó ẹlòmíì fi ń ya ràn ọmọ lọ́wọ́ tó fi ń di lọ́wọ́ tẹ́ bá dé ìlú òkè àsìpọ̀ làwọn ìyá yẹn máa ń sè ó dẹ̀ tí wọ́n bá dẹ̀ fẹ́ ṣe láwọn ní ewé tí wọ́n máa ń fi sí wọ́n ń ṣe lálásán bẹ́ẹ̀ ṣe ń sè yìí àwọn ló jẹ́ jù ẹ̀yọ́nú ni tí ẹ bá ń ṣe lá lọ́tọ̀ọ̀tọ̀ ó ní ẹran kan tàbí ẹja kan tóbìnrin bá fi sè é owó ẹgbẹ́ àjẹ́ nìyẹn ó dàjẹ́ nìyẹn. tí ò bá mọ̀ ńkọ́. Kò sí wọ́n ti wọ ẹgbẹ́ yẹn àmọ́ ó ti wọlé straight nìyẹn that's why àwọn tó bá ń lóòkè tó ń jẹ́ arúgbó bó bá kí ẹ wọn ò ní jẹ́ kí wọ́n ṣe lá lọ́tọ̀ àtàsọ́tọ̀ àsìpọ̀ ni. fẹ́ sọ obìnrin lè máa wá pé mo fẹ́ fẹ́ ẹ̀yọ́nú àá wà. àsìpọ̀ pẹ̀lú ewúro. pẹ̀lú ewúro. àwọn àbíká bọ̀ àbí ká mú kóyán. kò sí nǹkan tẹ́ ẹ lè fi jẹ ẹ lè fẹ́ jẹ ẹ lè fi nọ́mọ̀ kò sí nǹkan tẹ́ ẹ lè fi ṣe ẹ lè jẹ yẹn ẹ lè jẹ bá kò sí àwọn kan fi ń jẹ rice tó ti bàbá láìyọnu ni tó bá dẹ̀ jẹ́ obìnrin náà wọ́n sì ẹ̀yọ́nú ló jẹ́ sí. ṣe bẹ́ẹ̀ máa fi ṣe bẹ́ẹ̀ ni bọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tẹ́ bá fẹ́ lu ọ̀wọ̀ àbá ní jíwèé tán tẹ́ bá fẹ́ lu ọ̀wọ̀ yìí láàyè ni ọ̀wọ̀ ẹ lè lo méje lè yọ kan ẹ ní sí oníbọn ṣe máa rẹ inú gbaná máa rẹ sí inú gbaná tí máa pò ó ní ìkọ̀kan tó máa fi kún táfi di ọ̀wọ̀ bọ́ bá gbébọn dání bó jẹ́ olè wọ́n sórí ẹ̀ kò dó oògùn wọn ò ní fògùn pa ẹ́ sí inú ẹ̀ ẹni tí ọmọ bá dùbù ó dùbù sínú ẹ̀ wọ́n fẹ́ ṣe operation fún kó lọ́jọ́ ẹ̀sẹ̀ láì ló ti máa jẹ ẹ láyẹn. kágbé yẹn pàtì ó wà fún àsìkí owó ìláì tẹ́ ẹ bá mu ẹ máa sì ní ẹ sì láì tẹ́ bá ti sì ẹ máa fi ba oyin ẹ máa ṣàdúrà bó bá jẹ́ ọjà lẹ́ńtà ẹni tí gbogbo a máa sì wọ́n sí ilá ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ẹ máa fi kún ẹ máa jẹ́ wọ́n jẹ́ wọ́n máa jẹ́ kò sí bá bùkátà máa jẹ́ bó ṣe so wà fún low sperm count that can help low sperm count bẹ́ẹ̀ ni tí a tọ́ ilá yìí wọ́n á sì á sè lásìpọ̀ pẹ̀lú ata pẹ̀lú gbogbo ẹ̀ á wá lọ wá ewé láyìí á sá gbẹ wọn rún wọ́rọ́wọ́rọ́wọ́rọ́ tó bá ti jẹ ọbẹ̀ yìí akọ́bẹ̀ yìí máa jẹ a máa fi ewé yẹn tó ti wẹ́rẹ́wẹ́rẹ́ a máa fi fẹ́kọ̀ mu
ẹ̀kọ́ eléwé afọwáì á dà sínú a máa gbé mu á rí pé spam wọn á padà. Ilá yẹn tó bá ń wọ́ ọmọ ilá kì í yàn gan ẹ lè gbin ilá kó fù kó sọ pé kò so. tí wọ́n bá mu ẹyin ẹdìyẹ ìbáàjẹ́ tìbílẹ̀ ìbáàjẹ́ tagric àwa ti gbá research ẹ̀ débẹ̀ à ń lo agric tó lè ń ṣiṣẹ́ tó ti ń sìn àwa ẹ̀fun àrìnà lọ́wọ́ ọmọ eléwé ọmọ á lọ ẹyin yẹn á fọ àpò ilé yẹn àpò àṣà àdá ìwẹ́wẹ́ onímọ̀ ṣe ń báwọn obìnrin ṣe ń ṣe nígbà tó bá fẹ́ sebẹ̀ wọ́n lọ ó lè lọ lórí ọlọ ó lè gbé sómi gbóná kó ṣàkórọ̀ tí ó ti ń sìn àwa mix ẹ̀ papọ̀ àwa bòyìn sí abẹ́ sí máa gbìdé a máa jẹ a máa mú tó bá súnmọ́ obìnrin báwo yín yẹn á dúró sí tí obìnrin ò bá ní nǹkan lára ọkùnrin ló gbọ́dọ̀ lò obìnrin tó ń wọ́ ọmọ ọ̀tọ̀ ni ìbọn ọkùnrin náà ló máa fún lóyún ó wà bẹ́ẹ̀ yẹn. Ilá yìí ó wà fún apè tí wọ́n bá gbẹ wọ́n fi ń pèèyàn ìbá àbí tí bá wà ó ní nǹkan tó máa fi kún kò lálàájọ́ o wọ́n máa mì báyìí tó bá ti ń mì báyìí tó bá gbẹ tó mọ̀ pé a máa dún so àwa kó tó jọ́ kejì àwa ó rẹ̀ lè fipò ìbá síbẹ̀ ìbá bóbìnrin sọ̀rọ̀ kó máa dé ní dọ́là fún ẹ pé òun ò wá tó bá fi pè á wá sílé ẹ bẹ́ẹ̀ ni ilá yìí náà wọ́n tún fi ń ba tèèyàn jẹ́ kó má rọmọ bí èmi à ń sọ̀rọ̀ ní o ilá yìí tẹ́yàn bá ṣe ẹ̀ wọ́n fi ránṣẹ́ alásídẹ́ǹtì mọ́tò yẹn máa ẹni sùúrù àníṣọ́ mọ́tò tó bá wọ̀ yẹn á bẹ̀ sí máa yọ̀ ilá yẹn á lọ yọ̀ á yọ̀ ni á kú ẹ̀wọ̀n tán ètò ògùn bá fẹ́ jà ọmọ àwọn èèyàn ọmọ ni ẹni tó bá lọ́ọ̀kì ni sọ àgbẹ̀rọ̀ sọ débẹ̀ yẹn ó ní dáadáa bọ̀tá àgbẹ̀rọ̀ máa sọ yẹn wọ́n lè fi yàyàn ní wèrè tó mọ̀ kó máa ń lanu tó bá gbẹ tó bá lanu táyàn bá ṣẹ ẹ ni o táyàn bá ṣẹ ẹ kò ní ya wèrè o ló ti ń sìn bóbìnrin bá gbowó lọ́wọ́ ẹ tó ń gbá ẹ ayé àtijọ́ àwọn bàbá máa mú láàyè ọmọ àyè bó lọ fọ́kọ̀ mi wèrè ló máa yà kú mẹ́ aṣọ ọbọ ilá yìí àwọn alágbára ló ń lò lára àtijọ́ wọ́n lè fi fọ́jú èèyàn tó bá parí ẹ̀tọ́ tó bá wọn á nọ̀ka yẹn sójú ojú ẹnìyẹn ojú ẹ̀ méjì máa fọ́ ni àfi ń sọ̀rọ̀ ni kó mọ̀ pé nǹkan wà bẹ́ẹ̀ ni ilá yìí bẹ́ẹ̀ bá ń wọ́kọ wọ́n á lọ pẹ̀lú èso ewédú káfúrà ẹ wá dà sí ìpara jet kò ní dúdú jet o mọ̀ báyìí funfun ni a máa lò ọkùnrin a máa pè lọ́tún lósì ni kọ̀fáàmù ni ẹni jet kọ́ máa wọ́n lè tọ́ ọ̀bá ní jet wọ́n á wá lọ́kẹ́lẹ́ fún white kò ṣiṣẹ́ fún yẹn o ẹ̀ ń bá ń wọ́kọ tàbí ẹni tó bá fẹ́ ṣe ìṣìnà ọkùnrin lè lò. mo ní wà yẹ pé àwọn tí ò ní sẹ́ lọ́nà àwọn èèyàn ọkọ̀ sámi ṣe bó wọ́kọ ni tọkọ bá ṣáà ti dé tó ti ń sìn ó wà fún ilá yìí ni o ilá yìí náà a tún fi ń ṣe family planning
so ẹja gbé síbẹ̀ yẹn no ẹni sọ a máa sọ yẹn kí n ti wá gbogbo a máa ọ̀tọ̀ nìyẹn bá fẹ́ rí wa kó rí wa sí fún yẹn anybody ẹ má jẹ́ kó pè mí anybody tó bá ti gba nọ́mbà mi ẹni kó máa send message message ni wọ́n lè lo WhatsApp wọ́n lè message anyone wọ́n lè ṣe voice note so no má gbé nọ́mbà mi mi ṣe wòlíì àtọrọ jẹ mi ta ẹran jẹun mo ti sọ fún yín tipẹ́ àwọn tó ń ta ẹran jẹun wọ́n mọ́ra wọn tó ń gbá àkáǹtì tó ń gbé nọ́mbà ọ̀rẹ́ òjíṣẹ́ Ọlọ́run náà wá nǹkan tá a máa dáadáa láì ní sanbọọdù wọ́n bá fẹ́ wá ẹ wá wọ́n wá ẹ wá àwa òṣèpolówó journalist ká fi ṣe kìíní iṣẹ́ lọ wa so ilá yìí ó wà fún àdódùn. Àdódùn. tẹ́yìn bá jíwèé àgbẹ̀rọ̀ jíwèé ẹni tẹ́yìn bá fi dó ìyàwó ẹ̀ tí ọkọ ẹ̀ bá ń do bẹ́ẹ̀ a máa pariwo alágbájá yẹn ló máa pariwo káyọ̀dé so òun ni ẹni tó bá fẹ́ lò ó ẹni tó bá ń ṣàgbèrè ìjọba obìnrin bá lò ó fún ìyàwó ẹ̀ a máa fẹ́ràn bó lọ dókò mi ń ta kò ní tẹ́ lọ́rùn mú àgbẹ̀rọ̀ jùlẹ̀ tẹ́ ẹ bá fẹ́ rí wálé lórí àwọn kan wà tó jẹ́ pé nǹkan tá ní kọ́ mọ́ fi ṣe náà máa lọ fi ṣe tẹ́ bá fẹ́ rí wa ẹni tó bá fẹ́ ṣe kó bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ bójú obìnrin náà ló lò ó bọ́kìnrin bá kó sápá àgbàgbé ìyàwó ilé ẹ̀ ibẹ̀ ló máa náwó sí owó tọ́mùsọ ẹja ṣẹ́wélé òun láàgbẹ́rọ̀ sọ síta àgbà yánwó ni so Ila. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.